Aládé Kábíyèsí, mo kí ọ káàbọ̀ sórí àpèrè bàbá rẹ̀. Ìtàkùn tó bá ní kérin má gòkè àrùn àtọ́wọ́ àtẹ̀rín lọ́jọ́ ń lọ. Bí igbá bá dojú dé, a ó sì. Bí ọba sì ṣe sí, a ó fọ ni. Ẹtí ò yọ pọ̀. Ọmọ ọba lèmi jẹ́ èèwọ̀ kò sẹ́ni tó ń gba kóńbó lọ́wọ́ ọmú ta ni ó gbóòórùn lọ́wọ́ kàmùdù. Ẹ sì dákun ẹ dábọ̀ ẹ jèbù rẹ. Kánú mọ́. Ìran bàbá mi jèbù rẹ bẹ̀kẹ̀rẹ̀. Ṣé wọ́n fẹ́ sísìkù ni wọ́n fi ń fọwọ́ rẹ̀ mú ni? Àyọ̀ká tí wọ́n ń wo ó dijọ́ ká bá kú kọ́rọ̀ rẹ̀ ó tó kú. Ó dijọ́ àkekì ọ̀fà sí mákìrì ìdìbò tó lé wálẹ̀. Dínà! Bẹ́ẹ̀. Adédìgbà kí ló dé? Bẹ́ẹ̀ni, agbádá orí aláìgbọràn báyìí la fi ń mú mi. Kí wá ní wàhálà tàdé kan bí wá ń kóra rẹ̀? Ṣé n tó wá bínú síre tó fi pamọ́ kan aṣọ tí mo bí? Ọ̀rọ̀ mádìyẹ eré ọmọ àwòdì. Ìyá rẹ̀ ló màṣà. Wọ́n fàmì hàn sí gbàgede rẹ̀. Nígbà tá a dúró bá dáhùn, mo kọ́kọ́ rò pé orí mi tó bọ́lẹ̀ àṣẹ́fìlà ni.